Bàbá tó dá ọ̀run méje àti ilẹ̀ méje pẹ̀lú ayé ló ṣe kẹ́dógún ìyìn ní forúkọ rẹ̀ ìjìnlẹ̀ lọ́rọ̀ náà àwa máa rí ìdí sí ni ìjìnlẹ̀ lọ́rọ̀ náà àwa máa rí ìdí sí ni. Ààbò Olúwa oníkẹ́ làwa ẹgbẹ́ bóra mọ́. Kò sóhun tí ó lè ṣe wá lágbára mẹ́ta lọ́kan. Ìjìnlẹ̀ lọ́rọ̀ náà àwa máa rí ìdí sí ni. Ìjìnlẹ̀ lọ́rọ̀ náà àwa máa rí ìdí sí ni. Ẹni lóyún àbímọ́lá àgànná tọwọ́ bọ̀sùn. Ọlọ́mọ kò ní pàdánù ikú kò rí wa gbèsè. Ìjìnlẹ̀ lọ́rọ̀ náà àwa máa rí ìdí sí ni. Ìjìnlẹ̀ lọ́rọ̀ náà àwa máa rí ìdí sí ni. Kò sẹ́ni tí rí di òkun àkìrí ọlọ́ṣà. Bàbá tó dá ọ̀run wò ayé máa jẹ́ káyé rí di mí. Ìjìnlẹ̀ lọ́rọ̀ náà àwa máa rí ìdí sí ni. Ìjìnlẹ̀ lọ́rọ̀ náà àwa máa rí ìdí sí ni. Olúwa, a dúpẹ́ lọ́wọ́ yín. Bí ọ̀rọ̀ yín, bí ohùn yín, bí ìṣesí yín ṣe jẹ́ ìjìnlẹ̀ tó, fún àwa lẹ ti fi òjìnlẹ̀ fún láti mọ̀. Ọlọ́run, bí a sì ti ń gbé ọ̀rọ̀ yín yẹ̀wò ní àkókò yìí, oore ọ̀fẹ́ tí fi ń yé wa, tí ẹ fi ń tú ọkàn yín fún wa, ẹ ó fi fún wa Ọlọ́run. Ògo yóò yẹ fún orúkọ yín. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Ibi kíkà wa ní ìwé Róòmù orí 4 ẹsẹ̀ 1 títí dé 5. Ìwé Róòmù orí 4 ẹsẹ̀ 1 títí dé 5. Ǹjẹ́ kí ni àwa ó wí nípa Ábúráhámù, bàbá wa tí ó ṣàwárí èyí? Májẹ̀mú láéláé jẹ́rìí sí wípé a gba Ábúráhámù là nípa ìgbàgbọ́. Nítorí bí a bá dá Ábúráhámù láre nípa iṣẹ́, ó ní ohun ìṣògo, ṣùgbọ́n kì í ṣe níwájú Ọlọ́run. Ìwé mímọ́ a ti wí, Ábúráhámù gbọ́ Ọlọ́run gbọ́, a sì kà á sí òdodo fún un. Ǹjẹ́ fún ẹni tí ó ṣiṣẹ́, a kò ka èrè náà sí oore ọ̀fẹ́ bí kò sì ṣe ẹ̀tọ́ rẹ̀. Ṣùgbọ́n fún ẹni tí kò ṣiṣẹ́, tí ó sì ń gbé ẹni tí ó ń dá ènìyàn búburú láre gbọ́, a ka ìgbàgbọ́ rẹ̀ sí òdodo. Àwọn ibì kan wà tí mo fẹ́ mú jáde, bóyá kí n kẹsẹ̀ kejì. Ó ní nítorí bí a bá dá Ábúráhámù láre nípa iṣẹ́, ó ní nǹkan tí ó fi ṣògo, ṣùgbọ́n ẹ má jẹ́ ó bògo ẹ̀ déwájú Olúwa o. Ẹ má jẹ́ ó ṣògo kan níwájú Olúwa o. Ó ní ìwé mímọ́ a ti wí, Ábúráhámù gbọ́ Ọlọ́run gbọ́, a sì kà á sí fún òdodo fún un. Ẹsẹ̀ 4 wípé ǹjẹ́ fún ẹni tó ń ṣiṣẹ́,
a kò ka èrè náà sí oore ọ̀fẹ́. Ẹni tó bá ṣiṣẹ́, ohun tó bá gbà kì í ṣe oore ọ̀fẹ́, ẹ̀tọ́ ẹ̀ ni. Ohun tí mo ń bá wa sọ̀rọ̀ lé lórí ni ẹ̀tọ́ mi kọ́, oore ọ̀fẹ́ ni. Ẹ̀tọ́ mi kọ́, oore ọ̀fẹ́ ni. Ará nínú Olúwa, ọ̀rọ̀ Ábúráhámù tí a kà yìí, ẹ sì rí i pé Pọ́ọ̀lù ọ̀rọ̀ ìjìnlẹ̀ lọ́rọ̀ ẹ̀. Ó gba oore ọ̀fẹ́ Ọlọ́run láti jẹ́ kí ohun tí Pọ́ọ̀lù bá ń sọ kó yé wa. Ó sì bẹ̀rẹ̀ kéèyàn fi ọkàn kó fi ara balẹ̀ kó sì gba Ọlọ́run láàyè. Kó má sì ṣe ṣiyèméjì ká má gbé èrò wa wọnú ẹ̀. Ó máa ń jẹ́ kó tètè yé wa. Ó ń sọ nípa ti Ábúráhámù bàbá wa. Pọ́ọ̀lù ń sọ nípa ìgbàgbọ́, iṣẹ́, oore ọ̀fẹ́, iṣẹ́. Ó ní Ábúráhámù tí a ń pè ní bàbá ìgbàgbọ́ lénìí, ohun tó sọ di onígbàgbọ́ kì í ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ o. Ohun tá a fi ń pè ní bàbá onígbàgbọ́, tí ènìyàn kan bá sọ fún mi pé Ábúráhámù mọ́ ni, ó dára, ó jẹ́ ènìyàn ọ̀tọ̀, mi ò kọ̀. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run pè é jáde nínú ilé bàbá ẹ̀ nínú Genesis orí 12, kí la sọ nípa ẹ̀? Ẹni mímọ́ ni, ẹni tó màdúrà gbà àbí tó gbàwẹ̀. Ohun tá a rí ni wípé Ọlọ́run pè é jáde. Torí ẹ̀ ni Bíbélì ṣe sọ wípé Ábúráhámù lè ṣògo níbikíbi. Òun náà lè máa sọ wípé ènìyàn ńlá lòun. Ṣùgbọ́n nígbà tó bá déwájú Olúwa, yóò forí balẹ̀. Yóò mọ̀ wípé kì í ṣiṣẹ́ ọwọ́ tòun la fi dá òun láre. Ìgbàgbọ́ tóun ní nínú ẹni tó sọ̀rọ̀, nínú ẹni tó pè òun la fi dá òun láre. Ábúráhámù gbàgbọ́. Ìgbàgbọ́ yẹn, àwa gbé ìgbàgbọ́ yẹn sí ìpele òdodo. Kì í ṣe wípé ó ṣiṣẹ́ òdodo, ó gbàdúrà òdodo, ó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run òdodo, a sì ka ohun tó ṣe ìgbàgbọ́ yìí, a kà á fún bí òdodo. Kò sí ohunkóhun. Ará, kò sí ohunkóhun. Nóà tí à ń pariwo ẹ̀, Bíbélì jẹ́ kó yé wa wípé àánú, ó ní Nóà sì rí àánú bí ojú rere gbà. Kì í ṣe wípé ńṣe ló dáa jù, àbó mọ́. Bí Ọlọ́run bá ń sàmì ẹ̀ṣẹ̀ ará, ó lójú ẹni tó lè dúró. Ó ní tó bá jẹ́ èèyàn ṣiṣẹ́, ohun tó bá gbà, a kì í sọ wípé oore ọ̀fẹ́ ni o. Ẹ̀tọ́ ẹ̀ ni. Ẹni tó bá ṣiṣẹ́, fún àpẹẹrẹ, ẹni tó bá san ìdámẹ́wàá ẹ̀ déédéé, tá a bá bùkún, a ní Ọlọ́run ò gbọdọ̀ má bùkún àwa. Ìgbà tó jẹ́ ìdámẹ́wàá wa déédéé ni. Bí mo dẹ̀ ṣe wà yìí, mi ò lè ṣe kí n má gbàdúrà tó wákàtí 6 lójúmọ́. Kò sí aláìsàn táwa gbọ́wọ́lé tí ò ní gbà wòsàn. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí àwọn bẹ́ẹ̀ kí wọ́n má bá fèlèfèlè wọn dé iwájú Olúwa. Ẹ má jẹ́ kí ẹni tí ọmọ ẹ̀ ń ṣàìsàn kó wá máa sọ pé Olúwa, mo san ìdámẹ́wàá mi torí ẹ̀ mú àìsàn kúrò. Ẹ má jẹ́ kó sọ níwájú, èló ní ìdámẹ́wàá ẹ̀? Oore ọ̀fẹ́. Ọlọ́run ò ní ẹ̀tọ́ wa lọ́wọ́. Oore ọ̀fẹ́ ní ń fún ni. Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fẹ́ ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa. Kì í ṣe wípé aráyé tún fẹ́ Ọlọ́run tó bẹ́ẹ̀ gẹ́, àbí aráyé gbàdúrà tó bẹ́ẹ̀ gẹ́, àbí aráyé gbààwẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́. Ará, ẹnikẹ́ni ò lóhun ìṣògo níwájú bàbá yìí. Ìdí nìyí tí Jósẹ́fù ò fi bínú sí àwọn ẹ̀gbọ́n ẹ̀. Ó ní kò yé yín ni. Bí mo bá tẹ̀ ní mo lálàá, ẹnìkan ló mọ̀ jẹ́ kálá ìṣe. Bí n bá tẹ̀ ní ẹ nà mí, ẹ fẹ́ tà mí, ẹnìkan ni ò jẹ́ ń kú. Oore ọ̀fẹ́ ló gbé mi débi tí mo wà yìí. Nílẹ̀ Egypt nígbà tá a pè mí sí ilé ẹjọ́,
mi ò lẹ́ni tí ó gbẹ́jọ́ rò, mi ò lẹ́ni tí ó dúró tì mí. Ẹnìkan ló wà tó dúró tì mí nígbà tá a dájọ́ ẹ̀wọ̀n gbére fún mi. Ẹnìkan ló dúró tì mí nígbà tá a yọ mí tí wọ́n béèrè wípé ta ló mọ̀ mí, ta ni mo mọ̀, ta ló máa dúró tì mí, ta ni ó fọwọ́ mi sọ̀yà. Wọ́n fi mí ṣe olórí nílẹ̀ Egypt láì mọ ẹnikẹ́ni mọ́ mi. Ó lẹ́yìn ẹ̀gbọ́n, ó ní ẹ má rò ó, òun ò ní ìbínú kan sí nítorí pé ohun tó ṣẹlẹ̀ yìí, oore ọ̀fẹ́ ló gbé òun débi tó ń wà yìí. Èmi sì rí ọ̀pọ̀lọpọ̀ tí ń yaró lára ìyá àti bàbá àti ọ̀rẹ́ pé òun mọ tí ó fojú torí kí ohunkóhun tó gòkè. Arákùnrin, arábìnrin, òkè tó gùn, sóòrò pagídí ló fi gùn. Ṣebí ńgbà tókè wà ńlẹ̀ ló gùn. Tó bá jẹ́ pẹ̀tẹ́lẹ̀ la ṣe gbogbo ẹ̀ sí, ṣé wàá lórókè gùn? Kò yé wa wípé òkè tá a gùn yìí, ẹnìkan ló ràn wá lọ́wọ́ láti gòkè yẹn. Kì í ṣe agbára wa o. Tó bá ní mo mọ bí mo ṣe tiraka, mo mọ bí mo ṣe náwó, owó yẹn sórúkọ ẹ̀ náà kọ sínú ẹ̀. Orúkọ ẹ̀ náà kọ sínú owó. Oore ọ̀fẹ́ la fi fún ọ. Ó ní mo mọ bí mo ṣe ń gbàdúrà. Ọlọ́run ò ṣe kó mọ́ gbọ́ tiwa. Àìmọye àwọn wòlíì àtúrọ̀ wọn jẹ. Àìmọye àwọn wòlíì àtú wọn jẹ. Wọ́n ní ọ̀wá bá a ṣe wà oṣù kẹta ni tí mo ti rórùn gbẹ̀yìn tí mo ti ń gbàdúrà. Sáà, àdúrà tó ń gbà ṣé wọ́n ló ń gbọ́? Tẹ́ni tó bá ń gbà sí tí ò bá gbọ́ ńkọ́? Ṣé bí n tó fún wa lóore ọ̀fẹ́ láti gbàdúrà ni wípé a mọ̀ pé ẹnìkan ń gbọ́, bó bá kọ̀ tí ò gbọ́ ńkọ́? Bó bá lo ọdún mẹ́ta tí ò bá ní gbọ́ kò ní gbọ́. Bó bá sì lo ìṣẹ́jú kan tó bá fẹ́ gbọ́ ò gbọ́. Ẹ wo làlà kókó fẹ̀fẹ̀, ẹ jẹ́ kó lọ síbì kan. Má wò wípé ohun gbogbo tá a ní bí èèyàn oore ọ̀fẹ́ ni, kò sí ẹnikẹ́ni tó lè ṣògo pé nígbà tó ń kówó tó ń pamọ́, nígbà tó bá kówó ẹ̀ pamọ́, ohun tó sọ pé ó ti dolówó lé ní, ìgbà tí mo kówó mi sílé ìfowópamọ́ ni, nígbà tí mo kó pamọ́ tí mo tọ́jú, tó bá tọ́jú ẹ̀ tán bá kó lọ ńkọ́? Tó bá tọ́jú ẹ̀ sílé ìfowópamọ́, tí ilé ìfowópamọ́ di títì tó rówó gbà ńkọ́? Bó bá tọ́jú ẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin aṣiwèrè ọlọ́rọ̀ tó kó gbogbo ẹ̀jọ́ tó ní ọkàn tòun á máa jẹ tó máa mú, tá a bá mọ́kàn ẹ̀ kúrò ńkọ́? Lẹ́tọ̀ọ́ kan, mo máa ń gbọ́ tí ọ̀pọ̀lọpọ̀ á máa ní ẹ̀tọ́ mi ní Olúwa, a sọ wípé tá a sọ yìí, ṣé ìwọ ló kọ́? Ṣé bẹ́ẹ̀ nìkan ló kọ́? Òun ló sì sọ pé òun máa ṣe. Kó a ní èní ní ọjọ́ kẹrin, èní ní ọjọ́ karùn-ún, o gbọ́dọ̀ dáhùn. Ìbá pé ọjọ́ mẹ́wàá, oore ọ̀fẹ́ àánú la rí gbà. Kì í ṣe òǹṣògo fún ẹnikẹ́ni rárá. Ó ní tó bá jẹ́ tiṣẹ́ ni, ohun tá a bá gbà bẹ́ẹ̀ tọ́ wa ni o. Ó ní ṣùgbọ́n níwájú Ọlọ́run, olóore ọ̀fẹ́ ni o. Ó lábrámù fúnra ẹ̀ mọ̀ wípé kò ní sọ ohunkóhun níwájú Olúwa bí kì í ṣe wípé bàbá ẹ̀ ṣe oore ọ̀fẹ́ ni mo rí gbà. Àánú ni mo rí gbà, mi ò lóìṣògo. Wọ́n á ní iṣẹ́ ìránṣẹ́ ẹ gbèrú. Ta ló jẹ́ kó gbèrú? Agbára ẹ ló pé àbówó ni. Ẹ lọ bèrè lẹ́ni tán ní iṣẹ́ ẹ gbèrú, iṣẹ́ ìránṣẹ́ ẹ gbèrú. Báwo ni ò ṣe rọ́mọ bí? Nígbà tí iṣẹ́ yẹn gbèrú, kí ló dé tí ò rọ́mọ bí? Nígbà tí iṣẹ́ yẹn gbèrú lọ́dọ̀ Pọ́ọ̀lù, báwo la ṣe fi Sátánì sílẹ̀ láti fi kẹ́gàn tí Olúwa sì sọ wípé Pọ́ọ̀lù mọ́jọ́ dẹ̀ láàmú oore ọ̀fẹ́ mi tó fún ọ. Ní tí mo fẹ́ kó mọ̀ náà nìyẹn pé oore ọ̀fẹ́ ni, o ò lóyún ṣògo kan. Mo fẹ́ kó kàn gbéraga ré kọjá. Ohun tí Pọ́ọ̀lù ń sọ nìyẹn. Ó là fi nǹkan sí mi níhà kí n má bàa gbéraga ré kọjá. Ọlọ́run kò fẹ́ kí Pọ́ọ̀lù dé ìpele wípé òun náà máa wò pé ibi tá a bọ́ Ọlọ́run rìn dé àwa àti ọ̀run ìpàdé wa lójoojúmọ́ ni, aráyé rọ̀rùn ni wá. Ó ní mo fẹ́ kó máa gbé nínú oore ọ̀fẹ́ yìí, mo fẹ́ kó máa jẹ nínú oore ọ̀fẹ́. Mi ò fẹ́ kó ro nǹkan kan nípa ara ẹ pé ọgbọ́n orí àbágbára ẹ ló gbé ọ débẹ̀. Rárá o. Ohun tí mo fẹ́ kó mọ̀ nìyẹn o. Ẹ gbọ́ nǹkan tí Paul sọ nínú ìwé Kọ́ríńtì kìíní orí 15 ẹsẹ̀ 9 sí 10. Ó ní torí èmi ni ẹni tí ó kéré jùlọ nínú àwọn àpọ́stélì. Èmi ẹni tí kò yẹ láti pè ní àpọ́stélì.
nítorí mo ṣe inúnibíni sí ìjọ ènìyàn Ọlọ́run, ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, mo rí bí mo ti rí. Oore ọ̀fẹ́ tí a fi fún mi kò jẹ́ asán. Ṣùgbọ́n mo ń ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ju wọ́n lọ, ju gbogbo wọn lọ, ṣùgbọ́n kì í ṣe èmi, bí kì í ṣe oore ọ̀fẹ́ Ọlọ́run tó wà pẹ̀lú mi. Kò sí n tó, bó bá lọ fẹ́ gbàdúrà wákàtí pé léni pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, pẹ̀lú irọ́, mo ti yanjú, mo fẹ́ gbàwẹ̀ kí wọ́n á gbàdúrà wákàtí 15. Bó bá gbà ìṣẹ́jú márùn-ún tó bá sùn lọ ńkọ́? Oore ọ̀fẹ́ ni, ará. Lóhun ìṣògo kan, gbogbo ohun tí ọmọ Ọlọ́run bá, Bíbélì ní ẹnikẹ́ni ò lè rí nǹkan kan gbà bí kì í ṣe pé a bá fi fún láti ọ̀run wá. Ẹ jẹ́ ká fi ìgbéraga yìí lẹ̀. Bọ́lọ́run bá fún ọ lówó, tó fún ọ lọ́rọ̀, tó fún ọ lálàáfíà, tó fún ọ lóhunkóhun, kì í so ìyẹn gan oore ọ̀fẹ́ ni. Kì í ṣe pé torí oúnjẹ tó jẹ tó mọ̀ ọ́n jẹ. Àìmọye àwọn èèyàn lábúlé tẹ̀fọ́n ń jẹ wọ́n lójoojúmọ́ tán mú mi nínú ibi tí màálù ti ń mú mi tí nǹkan ò sì ṣe wọ́n. Àìmọye àwọn èèyàn nínú ilé ńlá táìsàn jẹjẹrẹ ń dà wọ́n láàmú. Oore ọ̀fẹ́ ni ará o. Kì í ṣe agbára ẹnikẹ́ni o. Ohun tí Ọlọ́run fẹ́ jẹ́ kí ọba Nebukadnezari kó mọ̀ nínú ìwé Daniel orí kẹrin. Nígbà tó gbé ọ̀nà ẹgbọ́, ẹ wo ilé ńlá táwa kọ́ nínú agbára wa. Ẹ wo ńlá ribiribi táwa ṣe Olúwa ní ẹ wo Daniel kẹrin orí 29. Lẹ́yìn oṣù kejìlá, bí ọba ṣe ń rìn káàkiri lórí òrùlé ààfin ìjọba Bábélì, ó sọ pé èyí akọni Bábélì ńlá tí mo kọ́ gẹ́gẹ́ bí ilé ọba nípa agbára mi àti fún ògo ọláńlá mi. Bí ọba ṣe ń sọ̀rọ̀ náà lọ́wọ́, ohùn kan wá láti ọ̀run. Ìwọ Nebukadnezari ọba, ìwọ ni a ti pàṣẹ nípa rẹ̀, a ti gba ìjọba rẹ̀ kúrò ní ọwọ́ rẹ̀. A ó lé ọ kúrò láàrin àwọn ènìyàn. Ìwọ yóò lọ máa gbé àárín àwọn ẹranko igbó. Ìwọ yóò jẹ koríko bí màálù. Ìgbà 7 yóò kọjá lórí rẹ̀ títí ìwọ yóò fi mọ̀ wípé ọ̀gá ògo jẹ́ ọba lórí ìjọba ènìyàn, àti pé ó ń fi fún ẹni tí ó bá wù lẹ́sẹ̀kẹsẹ̀. Ní ohun tí a sọ nípa Nebukadnezari ṣẹlẹ̀ sí, a lé e kúrò láàrin ènìyàn, ó sì ń jẹ ẹranko bí màálù. Ìrọ̀rùn ṣẹ̀ sí ara rẹ̀ títí irun orí rẹ̀ fi gùn bíi ti ìyẹ́ ẹyẹ idì, tí èékánná rẹ̀ sì dàbí ti ẹyẹ. Ní òpin ìgbà náà, èmi Nebukadnezari gbé ojú mi sókè sí ọ̀run, iyè mi sì sọjí. Mo fi ọpẹ́ fún ọ̀gá ògo. Mo fi ọlá àti ògo fún ẹni tí ó wà láéláé. Ìjọba rẹ̀, ìjọba títí ayé ni. Ìjọba rẹ̀ wà láti ìran dé ìran. Ẹ gbọ́, nígbà tó padà dé ó ní, "Sáà, mo ti rí wípé agbára mi kọ́. Èmi wò pé èmi ni mo ṣe ni pé èèyàn ńlá ni mí. Ẹ̀yin ni. Kò sóhun tí mo mú wá. Mo rọ̀ mọ́ àgbélébù. Mo wá kó dáṣọ bò mí. Mo ń wò ọ́ fún ìrànwọ́. Mo wá sí borísun ni. Wẹ̀mí olùgbàlà mi. Olúwa mi ò ní nǹkan kan. Ará tó bá wò lọ, tá a bá wò bọ̀, a rí pé a ní ohun kankan. Kì í ṣàdúrà tó ń gbà ló gbé ọ dépò ibi tó wà. Kì í ṣe eré tó sá, akitiyan tó ní tó pọ̀ ló sọ ọ́ dọlọ́rọ̀ àbí ibi tó wà. Oore ọ̀fẹ́ ni sà o. Oore ọ̀fẹ́ ni o. Àánú ni o. Torí ẹ̀ la ṣe lè fi ẹnu yan tẹ́ḿbẹ́lú àwọn tó kù, nítorí pé ohun tí Ọlọ́run fẹ́ ṣe pẹ̀lú ayé tiwa ló ń ṣe. Kì í ṣe ọgbọ́n àbí agbára wa o. Kì í ṣe ọgbọ́n àbí agbára wa. Ẹlòmíì ń ṣe agbára pé òun á sì pebi mọ́nú, òun á dá àjọ. Nígbà tí àjọ ẹ̀ bá dé, òun á kọ́lé tòun lọ́dún yìí. Àjọ sì kù ẹyọ kan, àjọ sì dàrú. Oore ọ̀fẹ́ ni o. Àánú la rí gbà o.
A ò lóyún ìṣògo kankan ẹnikẹ́ni nínú wa ní Ábúráhámù. Ó ní nítorí pé bí a bá dá Ábúráhámù láre nípa iṣẹ́, ó ní ṣùgbọ́n kì í ṣe níwájú Olúwa. Pé Ábúráhámù ìwọ tí mo mú jáde, kí ló ṣe? Àdúrà ló gbà ni. Àbáwẹ̀ ló gbà kí n tó fẹ́ jáde. Ó lè ṣògo ògo kí ni? Ará, ṣé kìí ṣe pé ìgbéraga àti ẹ̀tọ́ mi ní ń pa wá kú báyìí? Ẹlòmíràn ní Olúwa o. Èní ni ọjọ́ kẹjọ tí mo ti ń gbàdúrà ẹ̀. Jẹ́ ń ga ju ayé lọ, jẹ́ ń ga ju lọ. Nínú ilé bàbá, nínú ilé ìyá, bí wọ́n bá rí mi, kí wọ́n má lè jẹ. Bí wọ́n bá rí mi, kí wọ́n lè mu. Lẹ́nu iṣẹ́ ìránṣẹ́, èmi ni kí n dàgbà jù. Kán máa pè mí l'Amẹ́ríkà, kán máa pè mí ní ìlú òyìnbó, kán máa pè mí ní ìlú ọba, kán máa pè mí òkú ní kán pè ẹ́ lábúlé. Àfi ìlú ọba náà àti ìlú ìjòyè. Ará, ọba àgbàdúrà lógún ọdún. Bí Ọlọ́run ò bá ṣí ọ̀nà yìí, àdúrà ò ṣe nǹkan kan o. Àdúrà dàbí ká máa ní application, ó fi ìwé ránṣẹ́. A lè gbà yẹ̀wò, a lè má gbà yẹ̀wò. Bí Ọlọ́run bá wá gbà yẹ̀wò, ó ṣe òṣògo, kì í ṣe pé torí ẹ̀tọ́ ẹ ni o. Orí ọ̀fẹ́ ni. Orí ọ̀fẹ́. Orí ọ̀fẹ́. Ìjìnlẹ̀ lọ́rọ̀ náà. Àwa máa rídì sí ni. Ìjìnlẹ̀ lọ́rọ̀ náà. Àwa máa rídì sí ni. Orí ọ̀fẹ́ ni ará. Ọlọ́run dá ọ sí dè ni. Orí ọ̀fẹ́ ni. Orí ọ̀fẹ́ ni. Pé Ọlọ́run fún ọ lówó. Ó mú kó ga láàrin ẹgbẹ́. Orí ọ̀fẹ́ rẹ ni. Ìwọ rẹ lọ́lọ́run gbé ga ju ìwé àgbà òréré. Orí ọ̀fẹ́ ni. Ẹ̀tọ́ kọ́. Orí ọ̀fẹ́ Ọlọ́run ni. Ẹ fi ìyìn fún Ọlọ́run. Ẹ jẹ́ á yìn. Ẹ jẹ́ á gbéga pé Olúwa. Àpáta ayérayé, ṣe ibi ìsádi mi. Jẹ́ kí omi òun ẹ̀jẹ̀ tó sàn láti ìhà rẹ̀ ṣe ìwòsàn fẹ́ṣẹ̀ mi. Kò sì sọ mí di mímọ́. Kò sóhun tí mo mú wá. Mo rọ̀ mọ́ àgbélébù. Mo wá kó dáṣọ bò mí. Mo ń wò fún ìrànwọ́. Mo wá sí ìbòrísun ni. Wẹ̀ mí olùgbàlà mi. Olúwa, àdúrà mi ní àkókò yìí ni pé ẹ fún wa ní ọkàn ìrẹ̀lẹ̀. Ẹ fún wa lọ́kàn ìrẹ̀lẹ̀. Orí ọ̀fẹ́ yín kò ní dágbére fún wa. Ohun gbogbo tí ẹ bá sọ wá di, gbogbo ibi tí ẹ bá mú wa dé, a ò ní gbéraga sí ẹ̀yin Ọlọ́run. A ò sì ní gbéraga sí àwọn ènìyàn yín Ọlọ́run. A ó jẹ́ ọlọ́kàn tútù. A ó rẹra wa sílẹ̀. Ẹ ó sì fún wa lórúkọ rere. Ògo ni fún orúkọ yín Ọlọ́run. Ní orúkọ Jésù Olúwa ní àgbàdúrà. Àmín.